lálálá Alhaji Tajudeen ọmọ rẹ ẹ jẹ́ ń gbé wọn wọlé ká ẹ lè mọ̀ pé àjọ wà lóde ètò fún tòní ni Alhaji ẹ bá mi káwọn ará adé lápọ̀dọ̀ yín bẹ̀ yẹn. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara àkàrọ̀ àkúṣe ní ọlọ́run ṣàlékún gbígbàdúrà bá a ti fẹ́ kọ́rọ̀ orí Kwara ọlọ́run ṣàjẹ́ orí bẹ́ẹ̀. Àmín. Mo kí bàbá ọba ìlú Ìlọrin àti gbogbo gbàgbọ́lọ́ba mo kí wọn pàtàkì jùlọ mo kí lídà wa Dr. Abubakar Bukola Saraki ọlọ́run gbàdúrà wa. Orúkọ mi ni Alhaji Tajudeen Bọ́lá Kalẹ́ ọmọ rẹ àkàrọ̀ lẹ́ẹ̀kan sí. tó ẹsẹ̀ wọn Alhaji Bọ́lá Kalẹ́ Tajudeen ọmọ rẹ ipa pè yín wípé kẹ́ ẹ yọjú sí wa lórí ètò lágbo òṣèlú ẹ sì kàn sí wa ní wàrà sísà ẹ sì àdúpẹ́ o ẹ jẹ́ mo báyìí torí pé Yorùbá bọ̀ wọ́n ní adébísẹ́mọ̀sì tá a bá pe irú wọn lágbà ọ̀lẹ kò lè wọ̀ ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti ibi pẹlẹbọ tí Yorùbá ti ní ìyẹn máa mú ọ̀lẹ jẹ ìbéèrè làwọn aráalé ni wọ́n ní agbé yín wá fún kẹ́ wá dáhùn lórí ètò lágbo òṣèlú fún tòní kí ni ìbéèrè náà ó ní pé Alhaji àwọn aráalé jẹ́ ó di mímọ̀ wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ètò ìdìbò ọdún 2027 ó ti ń súnmọ́lé ó ti ń kanlẹ̀kùn gbàngbàngbàn lásìkò tá a wà yé gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú lọ́lọ́kan ọ̀jọ̀kan nípínlẹ̀ Kwara gbogbo kálukú náà làwọn náà ti ń wò pé ọ̀nàwọ́lá lè gbà roko tá a fi roko sídìí ara wa ẹgbẹ́ òṣèlú APC wọ́n ń ṣe tiwọn lápá kan ẹgbẹ́ òṣèlú PDP náà ń ṣe tiwọn ADC náà gbẹ̀yìn kọ́dà ẹgbẹ́ òṣèlú NDC tó fi mọ́ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú tó kù kálukú náà ni wọ́n sàn ń wò pé ọ̀nàwọ́lá wọn lè gbà tí kìíní ọ̀hún fi já mọ́ wọn lọ́wọ́ láwọn apò lọ́lọ́kan ọ̀jọ̀kan nípínlẹ̀ Kwara ẹ wá jáse báyìí ìbéèrè táwọn aráalé fún mi tí wọ́n ní kí n tari sí yín òun ni pé àwọn ti rọ̀tún àwọn lọ́sì àwọn rí i pé n tó kàn láti wò lásìkò tá a wà yìí n tó kàn láti bàtì lásìkò yìí n táwọn gbọdọ̀ dúró lé lórí lásìkò yìí pàápàá jùlọ bí ètò ìdìbò ọdún 2027 tó bá wáyé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ni àmọ́ báwọn ṣe wọ́n ń wo ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP báwọn ṣe ń wo gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ lọ́dún 2027 wọ́n làwọn rí i pé síríọ̀sì rárá wọ́n lẹ̀ síríọ̀sì ǹjẹ́ kí ló dé tẹ́ fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí síta wọ́n ní àwọn tí wọ́n jẹ́ olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Kwara wọ́n ló kéré tán báyìí wọ́n ti wọ márùn-ún níye wọ́n náà wọn márùn-ún yìí wọn ò tún wá gbọ́ra wọn yé ọ̀rọ̀ òun ti di bọ́ ọba ọpá bí ọba òbú lẹ́sẹ̀ ọ̀rọ̀ òun ti di fàákájà rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ láàrin àwọn márùn-ún bóò ló ti jẹ́ Alhaji Tajudeen Bọ́lá Kalẹ́ ọmọ rẹ̀ báwo ló ti jẹ́ pé rí bẹ́ẹ̀. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara mo dẹ̀ kí lídà wa Dr. Abubakar Bukola Saraki bó ṣe máa rí náà nìyẹn nítorí pé oríire ni so oríire kálukú máa ń jà sí láti rí náà ni kálukú máa gbìyànjú láti soríire ni orí ibú nìkan ni kálukú máa ń sá fún so kí wọ́n sọ pé èèyàn márùn jáde nínú ẹgbẹ́ kan pàtàkì jùlọ nínú ẹgbẹ́ PDP ìpínlẹ̀ Kwara ó túmọ̀ wípé ẹgbẹ́ yẹn ó nítumọ̀ ẹgbẹ́ yẹn àwọn èèyàn pàtàkì wà ń bẹ̀ nítorí pé kìí ṣe pé owó làwọn èèyàn wà lọ́bẹ̀ nísìn ẹgbẹ́ PDP ò sí ìjọba tó fi wá lè túmọ̀ pé ẹgbẹ́ tí ò sí ìjọba èèyàn márùn jáde ń bẹ̀ láti máa wápò gómìnà èyí nìyẹn so tí ń já sí pé bí ìlú ti ń wo pé òun l'alternative yẹn lídà wa Dr. Abubakar Bukola Saraki pẹ̀lú àwọn state exco wa àti gbogbo àwọn àgbẹ̀gbẹ́ àwọn náà ní focus lórí pé àwọn ò gbọdọ̀ jálù nítàn mọ́ àsìkò tá a wà yìí kìí sàsìkò jòkó jẹ́ tó bá ṣe pé lóòótọ́ o ní lẹ́mìí láti tún ìlú ṣe ọ̀hún wá ìtẹ̀síwájú fún ìlú àsìkò yìí lèèyàn gbọdọ̀ jáde ìyẹn lẹ́fi wá wò pé ẹgbẹ́ tí ò sí ìjọba mélòó ní ń ṣe àwọn ojúṣe tí PDP ń ṣe nísìnyìí ó ṣe lè jẹ́ pé tó bá dákọ̀ APC tán PDP ni wọ́n ń dákọ̀ ó túmọ̀ wípé bí ìlú ti ń wo pé PDP ni alternative yẹn àwa náà rí pé PDP ni alternative ẹ̀yin fúnra ara yín pẹ̀lú ògùn Ọlọ́run pé ẹgbẹ́ yín ni alternative because tẹ bá wo àwọn tẹ́ ń sọ̀rọ̀ nípa wọn yìí àwọn tó lóye tí wọ́n nímọ̀ tí wọ́n ti ń ṣe fáráàlú tẹ́lẹ̀ ni láwọn tí wọ́n ń jáde gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ díje dupò gómìnà bó ṣe rí nìyẹn bí àwọn ìwà àtàwọn wo. Engineer Bọ́lá Kalẹ́ kàwú èso olóṣèlú látàná ìjẹta wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ sòṣèlú ni àmọ́ ètò ìdàgbàsókè tí wọ́n ti ṣe kalẹ̀ níjọ́ tí wọ́n ń bẹ ní ọlọ́dàn nìyẹn ó ju tí ọ̀pọ̀ àwọn tí ń bẹ níjọba lónìí ṣe lọ. ẹ mú díẹ̀ wá nù tí wọ́n ṣe. OBG Honorable Umar Bọ́lájí Gàmbàrí wọ́n èso olóṣèlú lánàá ìjẹta tí wọ́n ti dá sí nínú ìlú yìí bóyá nítorí pé wọ́n jọ́ ọmọ ọba ni nítorí pé onílù ò ní fẹ́ kó tú. Yes sir Honorable Bọ́lá Kalẹ́ kàwé ẹ̀ ń dọ̀jì ìbéèrè mi. mo ń bọ̀ máa. ẹ ń sọ̀rọ̀ pé iṣẹ́ ìdàgbàsókè tí wọ́n ti ṣe nínú ìlú. èèyàn márùn-ún lọ dákọ̀ kọ́ jáde ó túmọ̀ wípé mo gbọdọ̀ kọ́kọ́ dákọ̀ àwọn márùn-ún yẹn. ẹni torí àkókò mo fẹ́ kẹ́ máa fi iṣẹ́ tí kálukú wọn ṣe nínú ìlú mo fẹ́ kẹ́ máa fi tì í lẹ́gbẹ̀ẹ́ ni káwọn aráàlú ó lè mọ ibi tí wọ́n lọ. ọgbọ́n mi kò tí ń sọ ni tó o bá gbọ́ mi kò tí ń sọ mo ní ètò ìdàgbàsókè ìlú. Honorable Umar Bọ́lájí Gàmbàrí wọ́n ti ṣe ń tọ́pọ̀ bẹ́ẹ̀ náà ni Engineer Bọ́lá Kalẹ́ kàwú náà ṣe ń tọ́pọ̀ bẹ́ẹ̀ náà ni Professor Ali Ahmad bẹ́ẹ̀ náà ni Alhaji Hasan ìtọ́pọ̀ tí ò sí dárúkọ àbí. máa gbọ́ tèmi yìí wàá yànnà náà rẹ̀ fún wọn for example ní ojú ẹkún Sàrùmí sọ wípé mo gbé ọ lọlé. mo rí i pé ilé lẹ ti kọ́kọ́ fẹ́ gbé kí ló ṣẹlẹ̀ lójú ẹkún Sàrùmí. tó bá wojú ẹkún Sàrùmí ọwọ́ Engineer Kalẹ́ kàwú ń bẹ lérí ọ̀rọ̀ omi ọwọ́ Umaru Bọ́lájí Gàmbàrí ń bẹ lérí ọ̀rọ̀ náà tí ó bá wá síná
tí ò sómi ìlú ò dùn. ọ̀nà ìgbà wo lọ́wọ́ wọn ṣe wà mẹ́. Ọlọ́run jọ̀dá fún ọ nínú lísìtì tí ó wà ní ọwọ́ wa tó wà lórí afẹ́fẹ́ ní fídíò tí gbogbo ayé ń rí, a rí i pé Honorable Umaru Bọ́lájí Gàmbàrí fún yín ní transformer ní sáìdì kan lójú ẹkún Sàrùmí, bẹ́ẹ̀ náà ni ẹnjìnìà Bọ́lá Kalẹ́ Kàwú náà ṣe bọ́ọ̀ sáwọn ibì kan, kì í wá sàdúgbò yín nìkan, àmọ́ nítorí àsìkò wa gbọ́dọ̀ dákọ̀ àwọn ibì kọ̀ọ̀kan. yes sir, ṣé ẹ challenge àwọn ojú ẹkún Sàrùmí kí wọ́n pè wọlé tó bá tásìkò láti intẹ́sọ̀ yìí láti fìdí ẹ̀ múlẹ̀, tàbí tó bá jẹ́ pé rọ́ ni kí wọ́n já mọ̀. Kí wọ́n pè wọlé nísìn, mọ́ wulẹ̀ jó dìgbà kan, jẹ́ wọ́n pè wọlé nísìn. ẹ máa bọ́rọ̀ yín sọ, No. ọ̀rọ̀ gómìnà là ń sọ, ọ̀rọ̀ àwọn tí wọ́n díje dupò gómìnà là ń sọ nínú ẹgbẹ́ òṣèlú ó ti di márùn báyìí lé. Sọ fẹ́ gbọ́ tèmi, Eh. mọ̀jà agbásìkò àwọn aráàlú nítorí pé àwa parọ́ òdodo la wá sọ. ok Kọ́ wá lè yé ọ wípé àwọn aspirant PDP wọ́n ti ń ṣe fáráàlú ni mo fi gbé látàdúgbò yín, tí wọ́n bá wá rí ju kínílẹ̀ káwọn ará àdúgbò yín ó sọ̀rọ̀ wípé tí mo wí yìí àwọn ará àdúgbò yẹn bò ṣé wọ́n sọ fún yín pé Sàrùmí ni mo ti jáde. ṣe bójú ẹkún Sàrùmí ló ti jáde. ara èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Ibi ọba mọ̀nà ilé ṣe bá mo ń lù lèmi tí ó sì ní fẹ́ kí lù ó tú. ọ̀dà Alhaji Nah. níbi tá a ti wá òun ni wípé kí ló dé tí wọ́n fẹ́ tí àwọn olùdíje yìí, àwọn governorship aspirant yìí, kí ló dé tí wọ́n fi ń ṣe kíní ọ̀hún ní fàákàjà, Ibi kí ló dé tí wọ́n fi ń mú nímú pé bọ̀ ọ̀pá bí ọ̀bá òbú lẹ́sẹ̀. máa gbọ́ tèmi, ibi àti wá kọ̀ ìbéèrè tí mo bí yín nípìnlẹ̀ nù. ibi tá a bá dé ni wípé àwọn aspirant wa wọ́n ṣe ribiribi, aspirant PDP wọ́n ṣe ribiribi fáráàlú. ṣe bẹ́ẹ̀ ti dárúkọ ribiribi tí wọ́n ṣe. Wájú ulẹ̀ káwọn ará àdúgbò wọn pè wọlé pé kò rí bẹ́ẹ̀. Gbogbo tá a bá wá ń sọ tí wọ́n bá ti jẹ́rìí sí pé rọ́ ní ń pa àbódodo ní ń sọ, tí n bá wá dákọ̀ bòmíì náà tó jìnnà, àwọn èèyàn wá understand pé rọ́ ní tún pa ọmọ rẹ òdodo ní tún sọ. ọmọ rẹ àwọn aráàlú ti mú yìí lọ́wọ́ tó bá tásìkò bá sójú òpó lẹ̀ Ọ̀dà wọ́n ti dà sí wọ́n ti mú lọ́wọ́ bẹ́yẹn tó bá dọ́gì ẹ̀ mo bà dọ́jẹ̀ wọ́n ti mú yẹn lọ́wọ́. ọya sọ nǹkan mi. Kí ló dé tí wọ́n fi ń ṣe ní bó bá ọ̀pá bó bá òwú lẹ́sẹ̀, wọ́n ti ń bá a débi wípé wọ́n ti ń dọdẹ ara wọn báyìí gẹ́gẹ́ bí ìròyìn tó ti àwa lọ́wọ́. Èyí tó sọ ìròyìn lọ́lọ́tẹ̀ ọlọ́wọ́ kò sójú rẹ̀. àmọ́ báyọ̀ bá wí wọn ò ní sọ bí wọn ò bá rí wọn ò ní sọ Máa gbọ́ wọ́n lè fi kún tàbí kí wọ́n dínkù ni. méjì lọ̀rọ̀, ok mo lè sọ pẹ̀lú fẹnu, mo sì lè sọ pẹ̀lú òdodo. Ní kọ̀rọ̀kọ́ndù kan ẹ súnmọ́ mi díẹ̀. ní kọ̀rọ̀kọ́ndù kan Mm. ní gbogbo ìpínlẹ̀ Kwara kò sí ẹni tó gbọdọ̀ sọ pé òun bá ọmọ ẹgbẹ́ PDP níbì kan tí wọ́n ti ń lura wọn gbóngbó. àwọn tí wọ́n sọ̀rọ̀ náà wọ́n sọ pé wọ́n lura wọn gbogbo wọ́n ní wọ́n ń dọdẹ wọ́n ti ń dọdẹ ara wọn náà sọ. Tí wọ́n bá sọ pé èèyàn ń dọdẹ ara àyàn ní tí wọ́n ń sọ ni pé wọ́n ń jà sí nǹkan àbí ẹ̀kọ́ Mm. tọ̀ kẹ́nìkan wá mú jáde kó sọ pé lágbájá àti lágbájá àbí kún ní followers lágbájá àti lágbájá, èyí òun ní ọ̀wá já mọ̀ pé lóòótọ́ ni wọ́n ń dọdẹ ara wọn. Máa gbọ́ ètò oríire kìí ṣe fẹ́nìkan, fún gbogbo ayé ni. Àdúrà tá ń gbà ni pé kí Ọlọ́run ó yàn fún wa lídà wa Dr. Abubakar Bukola Saraki, kọ́lọ́run kọ́ tọ́ sọ́nà kọ́ sàmọ̀nà rẹ̀, kọ́lọ́run ó fún un ní ẹni tí ó tọ́jú aráàlú kó wá ṣe gómìnà. Ní àsìkò tá a wà yìí, àsìkò primary la wà, òní tí ń bá ọ sọ̀rọ̀ yìí kí n déètì òní 12 ọjọ́ keje lóṣù karùn-ún skinny ẹgbẹ́ PDP ti bẹ̀rẹ̀ fáwọn wo. fún gbogbo aspirant State House of Assembly, National Assembly àti governorship and president. Skinny ti bẹ̀rẹ̀ òní ni ti tàwọn State House of Assembly wọ́n bẹ ní Skinny báyìí nípínlẹ̀ Kwara. ok Ọ̀la ni tàwọn National Assembly, ọ̀túnla ni tàwọn àwọn governorship candidate. Ìgbà tí ó bá fi dalẹ́ sọ̀la ó máa gbá bọ́ọ̀ Skinny tòní, tó bá sì ti di ọ̀la sọ̀túnla ó máa gbá bọ́ọ̀ ti tọ̀túnla, ó máa gbọ́ ti tọ̀túnla náà níjọ́ mẹ́rin. Èyí wọ́n wá jẹ́ kó mọ̀ pé leader Dr. Abubakar Bukola Saraki pẹ̀lú òfin ẹgbẹ́ PDP wọ́n létò. ok ọmọ rẹ sẹ́mọ̀ pé lábẹ́ òfin méjì tí ọ̀rọ̀ bá rí báyìí. Máa gbọ́ tèmi, ètò méjì ní máa bẹ fún primary ok ewu àti wo. nínú òfin Nàìjíríà ní under party. Ètò àkọ́kọ́ ni consensus, kájọ jòkó sọ. ẹjẹ́ àjọjò kó sọ àga kan ni, àwọn ogún làwọn ń wá, àwọn ọgbọ̀n là ń wá, àwọn márùn là ń wá, àwọn mẹ́fà là ń wá. Ní ilé tí wọ́n bá ti máa ń ṣètò tí wọn èé jàjà díjú, ok nítorí pé kìí ṣe gbogbo mọ́gàjí lọ́mọ ẹ̀tú ní máa pẹ́ lọ́mọ ẹ̀tú pọ̀ sí awọ̀, kìí ṣe gbogbo mọ́gàjí ọ̀gbọ́. Tí consensus ọba wa mú lọ́kàn primary, after Skinny wá ní méjèèjì lè ṣẹlẹ̀. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹni tó mọ̀ ti fún tẹ̀lé ẹgbẹ́ òṣèlú PDP èwo lẹ lérò pé ó ṣeé ṣe kó wáyé lẹ́yìn screening tó ń lọ lọ́wọ́ yìí. Kò séyìí tí ó lè wáyé nítorí pé kò séyìí tó fi hàn faramọ́ níbi tí ọba ti ní sí mo fún ẹ. àmọ́ tó súnmọ́ ni pé consensus lè wáyé. Ó lè wáyé, kódà consensus ti ń wáyé. bó ló ṣe lè wáyé torí níta gbọ́ ni pé gbogbo àwọn tí wọ́n jẹ́ governorship aspirant tí wọ́n ń gba kínní àwọn márààrún ni wọ́n ti gba fọ́ọ̀mù a sì mọ iye tí fọ́ọ̀mù jẹ́. Yes. bó bá jẹ́ pé consensus máa wáyé sọ yẹ kí wọ́n lọ gba fọ́ọ̀mù ó kéré tán 20 million ní fọ́ọ̀mù ẹni tó fẹ́ díje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ó yẹ kí wọ́n lọ gba fọ́ọ̀mù pẹ̀lú ìdí. ok Ó rí i pé nígbà tí obìnrin ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo wá gbé níbi tó súnmọ́, nítorí wá gbé níbi tó súnmọ́ ara ilé nísìn. ok Tí àsìkò ọ̀rọ̀ council election bá dé, kódà ẹ wàá rí ẹlòmíì nídìí òfì tóun ló gbéra rẹ̀
sínú fọ́tò pé òun wá kánsílọ̀ bẹ́ẹ̀ lẹ́rìí lọ́dọ̀ àwa tá à ń ṣiṣẹ́ fídíò náà ẹ̀rí ń bomi náà èèyàn wà pọ̀ bá mú tọ́rọ̀ bá wá di pé ọ̀yá fọ́ọ̀mù dé ẹ lọ lè gbà ìgbà wọn lẹ́wàá mọ talẹ́ni tó síríọ́sì. so àwọn tó bá gba fọ́ọ̀mù ń gbà yẹn àwọn tó bá gba fọ́ọ̀mù àwọn ni wọ́n serious. wọ́n á gba àwọn tó síríọ́sì wọ́n fẹ́ tọ́jú aráàlú. so àwọn tí ò bá gba fọ́ọ̀mù àwọn ṣeré mọdé. àwọn ṣeré mọdé. so kéèyàn ó jáde bóun wá gómìnà kẹrí lérí social media ipe Tájù náà ti jáde ń wá gómìnà èyí ò ṣe nǹkan kan. kò ṣe nǹkan kan kò sẹ́ni tí ò lè ṣe fọ́ọ̀mù ni ó determine. fọ́ọ̀mù ni ó determine ipe mo fẹ́ tọ́jú aráàlú ìdí tó fa pé kálukú ń gba fọ́ọ̀mù nu ó rí nísìn tẹ́lẹ̀ kìí ṣèyàn márùn ló jáde ní ẹgbẹ́ PDP pé òun fẹ́ ṣe gómìnà àmọ́ tí consensus yóò bá wáyé wọ́n wà ní ọyẹ lọ lè gba fọ́ọ̀mù kásẹ̀ mọ iye wa gan àwa mélòó gan ni tabasẹ̀ fẹ́ báyàn sọ̀rọ̀ consensus tá à ń sọ̀rọ̀ yìí kẹ́ aráàlú lè understand rẹ̀ ní tá à ń sọ ni pé ètò àlàáfíà kí ètò àlàáfíà ó tó lè wáyé a gbọ́dọ̀ mọ iye èèyàn tí ń wá nǹkan nítorí pé àga kan ni tí ò sí pín fẹ́yàn méjì tàbá wá fẹ́ báyàn sọ̀rọ̀ lérí rẹ̀ pé ẹ ṣe sùúrù fúnra yín Ọlọ́run ló ní epo òun ní fún yàn a gbọ́dọ̀ mọ iye èèyàn tá a bá sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ sí ṣètò yẹn wọ́n wà ní kálukú lè gba fọ́ọ̀mù ìgbà tí wọ́n ní kálukú lè gba fọ́ọ̀mù ní ìṣẹ́bẹ̀yìn náà rí i pé ó ní èèyàn tó gba fọ́ọ̀mù. a rí i pé kò jù márùn lọ. ní ọ̀wá túmọ̀ pé a jẹ́ pé ètò àlàáfíà táwọn àgbàlagbà ó ṣe tí wọ́n bá gbà láàrin èèyàn márùn ni. láàrin èèyàn márùn kì í ṣe èèyàn ogún kì í ṣe èèyàn ọgbọ̀n ilẹ̀ yìí náà wọ́n sì ti ṣe kò sé yìí tí wọ́n lọ lè tún tí bàbá Mágàjí ti lé ò rí yanjú nígbà tí ò sí làákàyè tó yanjú tí wọ́n tún wá pé lọ́dọ̀ bàbá kan l'Ábùjá Ìlọrin yìí náà wọ́n ti yanjú rẹ̀ Kwara yìí náà ni ọmọ Kwara gbogbo wa ọmọlúwàbí sì ni gbogbo wa. tí yóò ní d'Àbújá. bẹ́ẹ̀ bọ́ bá pàdé yàn l'Ábùjá ọlọ kí lídà Dr. Bákírù Bùkọ́lá Sàràkí kì í ṣe pé tún gbé lọ́dọ̀ bàbá kan. yes sir àmọ́ ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn àwọn tí à ń wí yìí láwọn márààrún yìí wọ́n fún Dàgbì wọn lọ s'Àbújá o. kò sẹ́ni tí ò nílé l'Ábùjá nù wọn. àmọ́ agbọ́ a sì gbà wípé Dr. Abubakar Bùkọ́lá Sàràkí náà orí. kálukú ọmọ ẹbí yẹn máa ń wọlé kí ni èyí wọn ò nítumọ̀ kankan àkọ́kọ́ ni pé kò sẹ́ni tí ò nílé l'Ábùjá náà àwọn aspirant wa máa tí kálukú bá wà lọ lè kí ọ̀gá rẹ̀ sílé kò sí ní tó burú mẹ́ nígbà tó béèrè tó lẹ́ẹ̀kan ó kí Alhaji Babátúndé dandan ni nítorí wípé ọ̀gá tèmi nù ọ̀gá tiwọn náà ni wọ́n lè kí l'Ábùjá. ọ̀dà mo sì ń padà bọ̀ wá bẹ́ẹ̀ ẹ jẹ́ ìyá ní Ìlọrin East kí n gbẹ́sẹ̀ kan sí Ìlọrin East kí n gbẹ́sẹ̀ kan sí Ìlọrin South torí pé àwa máa ń fi mú fínlẹ̀ ni kọ́lọ́ máa jà fi mú kó pàǹtì gẹ́gẹ́ bí oníròyìn. tó bá ṣe pé ẹ bá fẹ́ràn aráàlú ẹ̀ ní kó pàǹtì. àti ẹ̀ ní kó lágbára Ọlọ́run àní kó lórí kó lè dára ń bá ká a rí i pé àwọn tí wọ́n ń lọ fún House of Representatives ní Ìlọrin East àwọn méjì ni àwa ń gbọ́ pé àwọn méjèèjì yẹn láàrin ara wọn ẹ jẹ́ kí n dárúkọ àwọn méjèèjì yẹn káwọn ará yọ mọ̀ wọn ẹni àkọ́kọ́ ni Honorable Bashir Ọláyínká Amúlé ọmọọba ẹ ṣe séwù Allahu yasimuka minan nas. ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn ní Honorable Yusuf Saka Ilé-Ìtù ẹ tún ṣe séwù fún un náà. ṣéwù Allahu yasimuka minan nas. yóò wá rú àwọn èèyàn lójú pé mo ṣe lè ní àwọn méjèèjì ní kí wọ́n ṣe séwù. ẹ̀yẹ́ nàná rẹ̀ mú bọ̀ àwọn méjèèjì ni wọ́n fẹ́ lọ fún House of Representatives ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin náà nínú tí àwa gbọ́ òní wípé bó ti jẹ́ pé àwọn aráàlú ò ti gbà àmọ́ a mọ̀ wípé wọ́n nígbàgbọ́ pé ẹ̀yọ́ yànnà rẹ̀ tí ó sì yé wọn a gbọ́ wípé àwọn méjèèjì láàrin ara wọn ti ṣe consensus wọ́n ti jọ jòkó wọ́n ti jọ sọ wọ́n ti yéra wọn léyìí tí kò gbọ́pọ̀ kí irú rẹ̀ ọ̀sẹ̀lẹ̀ àwọn aráàlú ọgbà pé lóòótọ́ lódodo ni àmọ́ tí wọ́n bá gbọ́ lẹ́nu tiyín ẹ̀yin lẹ́lọ́ yọ́ lẹ́tọ̀ yọ́bọ̀ ni wọ́n tó gbà pé òótọ́ ni tàbí kọjá pé n táwa gbọ́ yẹn bóyá òfin gèrò yẹn ni. nígbà tí mi gbé ọ lọlé wọn náà wá dé mi náà padà sílé kọrùn. dandan ni. ọ̀la alihamudulilayi rabbil alamin ètò tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn òun yóò jẹ́rìí sí ètò governance aspirant tá à ń sọ látàárọ̀ wípé ẹgbẹ́ PDP ẹgbẹ́ tó létò ní ọgbọ́n bó ti rí lọ́gbọ́n yẹn ó rí bẹ́ẹ̀ kalẹ̀ but ọmọlúàbí lọ́sẹ̀lẹ̀ ń bẹ ìjẹ́ ọmọlúàbí lọ́sẹ̀lẹ̀ ń bẹ. okay. àkọ́kọ́ ni tí mo fẹ́ sọ fún ọ bẹ́ẹ̀ ni pé tí mo fẹ́ sọ fún gbogbo aráàlú ni pé Honorable Bashir Ọláyínká Amúlé àti Honorable Yusuf Saka Ilé-Ìtù àtèmi Alhaji Tajudeen Mọ́bọ́lá Kalẹ́ ọmọ rẹ ẹ̀gbọ́n tàbúrò òjò ni wá ọmọ àdúgbò kan náà ni wá ọmọ ilé kan náà ni wá. ó túmọ̀ pé ilé láti kẹ́sọ̀ọ́ ròde. ẹ̀kejì tí ń bẹ́ẹ̀ ni pé Honorable Bashir Ọláyínká Amúlé ọmọ tó ṣe pé tí wọ́n bá dákọ rẹ̀ kéèyàn ọmọ fi slogan dá wọn lóhùn pé ọmọlúàbí ni Honorable Bashir Ọláyínká Amúlé. lọ́nà kù Honorable Yusuf lọ́nà kù Saka Ilé-Ìtù Honorable Yusuf ẹni tó ṣe pé tí wọ́n bá dákọ rẹ̀ kéèyàn ọmọ fi ọmọlúàbí ṣe slogan rẹ̀ ni. ọ̀dà ìjà kó àwọn méjèèjì pọ̀. ọ̀nà wá ní gbogbo ẹni tágbàlagbà bá ń bá sọ̀rọ̀ láyé tó sì gbà ọmọlúàbí èèyàn ni. okay. Honorable Bashir Ọláyínká Amúlé ọlọ́mọba
ní tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé ọmọ ọba ni bó lọ́n sì jọmọ ọba. Honorable Bashir Ọláyínká Amúlé ọmọ Dáúdù Amúlé ọlọ́mọ ọba ni. níbi tó ti ṣèwá nìyẹn. Honorable Yusuf Saka Iléètú ìyá tó bí ọmọ ọba ni. Honorable Yusuf Saka Iléètú. Bẹ́ẹ̀ ni. Ìyá tó bí wọn. Ọmọ ọba ni. Lọ́nà wo? Ẹni bo ló gbàṣẹ. Sọ ọmọ bíi tí wọ́n ẹja ṣe ṣéwù wallahu yasmuka minan nas. Ìyá tó bí Honorable Yusuf Saka Iléètú pẹ̀lú ìyá tó bí bàbá ọba ìlú Ìlọrin ọmọ tẹ̀gbọ́n tàbúrò ni wọ́n. Ṣé èmi náà wá sí ṣéwù kan lẹ̀ lókè ìta. òkè bó ṣe jẹ́nu. Ó túmọ̀ wípé àṣẹ tá a bá jọ nílé a tún jọ ń ta. Ìdí àkọ́kọ́ tí consensus fi wáyé nìyẹn pé ẹbí ni wọ́n. Ẹlẹ́ẹ̀kejì leader wa Dr. Abakiri Bukola Saraki Ọlọ́run ní jẹ́ kó máa padà sí ibú o. Àmín. Ọlálùbáríkà náà Muhammad. Àmín. Àwọn leader wa nílọrin East and South Ọlọ́run ní jẹ́ kó máa padà sí ibú. Àwọn leader yẹn mẹ́tò wọ́n dẹ̀ gbóòótọ́ lọ́wọ́ ní consensus fi ṣeéṣe kí ti lé ó tó kù. Ni mo fi sọ pé Honorable Bashir Amúlé ọmọ tí wọ́n gbọ́dọ̀ máa pè tó ṣe pé tó èèyàn bá ti gbókọ̀ rẹ̀ kéèyàn wá fi slogan ọmọlúàbí dá wọn lóhùn ni. Kò rọrùn kí wọ́n bẹ̀yàn lérí oore kó sì gbà àmọ́ ọ̀rọ̀ ajá ọlá kalẹ̀ ni. Ok, Honorable Saka Yusuf Iléètú òun ni Honorable Bashir Ọláyínká Amúlé òun ni wọ́n gbà fún báyìí. Pẹ̀lú ògbó Ọlọ́run. Pé kóhun ó lọ fún House of Representatives. Àwọn tẹ́ gbà fún pé tó bá dìgbà míì. Nǹkan mẹ́rin náà tún dé. Yọkà wọn náà. Inshallah. So ibi tí mo fẹ́ fi parí rẹ̀ ni wípé gbogbo ọmọ Kwara bí ẹ bá rí Honorable Bashir Amúlé ẹ sọ pé ọmọlúàbí. Ọ̀dà ẹsẹ̀ wọn. Ètò bẹ́ẹ̀ ní ọ̀wá ṣẹlẹ̀ ẹgbẹ́ PDP èéfà akájá. Níbi mo fẹ́ lọ ni pé nígbà tí irú yẹn ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n ń wá House of Representatives kí ló wá dé tí irú rẹ̀ ò ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n ń wá gómìnà. Yóò ṣẹlẹ̀ ní tó jẹ́ kí irú eléyìí ó tètè ṣẹlẹ̀ òun ni wípé mo sọ fún ọ pé ọmọ ìyá kan bàbá kan náà làwọn eléyìí. Ètò ti ṣẹlẹ̀ láti lé ẹbí wa ò gbọdọ̀ bàjẹ́. So pẹ̀lú ògo Ọlọ́run gbogbo yòókù tẹ́ ń wíhun náà ẹ̀yin tẹ́ fẹ́ rẹ́rìn ẹ pẹ̀kẹ́ yín mọ́ ẹ lè rẹ́rìn kankan rí ẹmọ ẹgbẹ́ PDP kan ò ní bára wọn jà a ní lídà Ọlọ́run má kúrú làákàyè lídà wa ẹ gbọ́ ẹni Ọlọ́run bá yàn náà ní gbogbo kálukú ọ̀tẹ̀lé ẹ gbàgbé pé aspirant kan ń bọ̀ wá sọ́dọ̀ yín aspirant PDP kankan ò ní wá sọ́dọ̀ yín. Ó dà jẹ́ kí n ṣe báyìí Honorable Tajudeen Bọ́lá Kalẹ́ ọmọ rẹ̀ lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook ẹ̀yin tí ẹ bá ti mọ̀ rí wọ̀ wò lójú òpó ìbánidọ́rẹ̀ SBS 96.9 FM òun ni kẹ́ ẹ lọ wá lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook ẹ mọ̀ wò wá live and direct àti mi àti Alhaji Tajudeen Bọ́lá Kalẹ́ ọmọ rẹ̀ SBS 96.9 FM òun náà ni ẹ mọ̀ fi wò àwọn èèyàn ti wà ń bẹ̀ bìbà bẹ́ẹ̀ làwọn èèyàn ti ń sọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan ọlọ́sàn fiṣu àwọn ní good job bákan náà Usman Ajetomobi àwọn ní ẹ̀kú ètò Ọlátúnjí Yusuf wọ́n ní PDP is our choice 2027 inshallah bí wọ́n ṣe wí nìyẹn bákan náà ẹlẹ́sìn ńlá mọ̀sán out wọ́n ní very fantastic program ẹ lè fi ìbéèrè yín ẹ lè máa fi sí ojú òpó ìbánidọ́rẹ̀ Facebook lágbára Ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe ń fi síbẹ̀ màá máa taari rẹ̀ sí Alhaji Tajudeen Bọ́lá Kalẹ́ ọmọ rẹ̀ tí wọ́n sì máa dáhùn béèrè yẹn lọ́kọ̀ọ̀kan jíjí SBS 96.9 FM òun náà lè máa fi wò live and direct fáǹfààní àwọn tí wọn ò bá ti darapọ̀ mọ́ wa èyí ò ní apá abẹ́yẹn bẹ́ẹ̀ bá ṣe wá ń wò yẹn ẹ máa bá wa fẹ́ràn rẹ̀ bákan náà ẹ máa bá wa pẹ́ká lápá abẹ́yẹn tó Alhaji Tajudeen Bọ́lá Kalẹ́ ọmọ rẹ̀ àwọn èèyàn ń wò yín o àwọn aráalé ń wo ẹgbẹ́ òṣèlú PDP wọ́n sì ń sọ wípé báwo lẹ́ẹ̀ ṣe ní síyàn Ọlọ́run làwọn lọ́dún 2027. Mo ti wí lẹ́ẹ̀kan náà mo ti tún wí nísìnyí pé Ọlọ́run la kọjú sí Ọlọ́run ní máa ń yàn fún yàn Ọlọ́run kọ́ yẹn ni tí ó tọ́jú Kwara fún wa tí ogun wọn ń jínigbé ọ lọ ogun epo wọn lọ ogun àrọ́jàtọ̀ ọ lọ sọ́jà ń ṣe rẹni lẹ́gba láàrin ìjà gbogbo ẹ̀ ní ọ lọ kò sí ní tí ó ṣẹlẹ̀ rí nǹkan máa ń létò ni èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ yìí ò létò ni sọ́jà wọn kó wọn lọ Boko Haram Ọlọ́run kó ṣàánú wa ni ìyà ń jẹ àwọn èèyàn wa púpọ̀ ní Kwara ìyà ń jẹyàn mo ti wá sí SBS rí lẹ́nu gbàtẹ́ bẹ̀rẹ̀ yìí tó yẹ pé owó tí mo fi gùn ọ̀kadà dé àyàn pé múrí 5 mi mọ iye tí mo ná lónìí gbogbo àwọn ọlọ́kadà tíkẹ́ẹ̀tì àpò 5 èló wọ́n ń pa ọlọ́mọ dààmú yàn ni. ọ̀dà àwọn aráàlú wọn béèrè wípé ìṣòro tí ẹgbẹ́ òṣèlú yín ní ìṣòro pé èmi náà fẹ́ roko sápò ara mi self interest wọ́n ní tí ń dá wàhálà alẹ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP nìyẹn síbẹ̀ ni. ṣé PDP ń ṣèjọba ni tí wọ́n fi ní self interest. ẹ sá ti ṣe nígbà kan wọ́n sì rí yín. yes ṣé téèyàn bá ṣe rí un kí ló fi túmọ̀ sí ti tòní tí self interest fi ń wá ta ní ṣe self interest owó ilẹ̀ kópa mọ́sẹ́ nìkan lọ́wọ́ dáwọn tí wọ́n ń ṣèjọba mọ̀ ní ẹ béèrè mi. Alhaji ṣé PDP ní ṣèjọba ni. ọ̀dà ìbéèrè táwọn ará ilé ń gbìyànjú àti béèrè kò tí ì yé mi dáadáa. kò yé mi. ìtí wọ́n ń béèrè ni wípé ètò dá wàhálà sí yín lágbàdá lánàá tí ẹgbẹ́ àti ipò tó fi kó lọ́wọ́ yín self interest ni ìbéèrè tí wọ́n ń béèrè nìyẹn o. máa gbọ́ tèmi ní tí mo fẹ́ sọ níbẹ̀ yẹn ni pé kó àbẹ̀ máa jẹ ìmọ̀ọ́mọ́ àgbélé lọ́jọ́ rẹ̀ bá pẹ́ tí ó tètè kú
àwọn tí ìmáàmù tọ́ sí ilé náà wọ́n máa sọ káwọn alájí náà ṣe tí wọ́n ṣe wọ́n máa lọ káwa náà jẹ mélòó kan ìtọ́sẹ̀ lẹ́nu 16 years nínú ìjọba kan ó sú kò sí bó ti lè máa ṣe tó àwọn èèyàn ó rí àlébù rẹ̀ tó ń bá wá rálébù wọn wà ní kí wọ́n jáwọn change ọwọ́ wo ọmọ Kwara ti wá dánlé ọkọ méjì wò wọ́n ti mọ̀ èyí tó san lọ̀rọ̀ tó ní wọ́n béèrè lẹ́ẹ̀kan yẹn nípa pé wọ́n ń retí wa wọ́n rí i pé àwa ni alternative ó túmọ̀ pé àṣẹ tiwa àwọn tó san ju ìtì ń bẹ níta nísìnyí lọ tá a fi kú ò múrí márùn lè po. Alhaji ẹ sọ̀rọ̀ àlébù náà àlébù táwọn aráàlú tí wọ́n rí gbà yẹn ṣé ẹ ti tún àlébù yẹn sí báyìí. láti gbà wo bọ́mọ bá sẹ́ẹ̀bẹ̀ bá ti nà á lẹ́gbàá ní ọmọ tóun ṣe kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́. so ẹ̀yin náà mọ̀ pé lálébù tẹ́lẹ̀. ṣé wo ní ta lọ́lọ́run sọ fún ọ pé kò ní aná Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọ̀sọ́ fún ànábì pé kọ́sẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àtẹ̀yí tí ọmọ ṣẹ̀ òun forí rẹ̀ jìn bẹ́ẹ̀ mi rẹ̀ ọba forí jìn wa bó lọ́lọ́run ti forí jìn wa ó sì dákẹ́. Alhaji náà ṣé mọ̀ wípé n tí àwọn aráalé. ó kú mọ̀ pé kò sí ọ̀rọ̀ mọ́gàjí àbọ̀bà kan tó tó tọ́lọ́run ló jẹ́ ń bèèrè lọ́wọ́ rẹ pé ta ní ọlọ́run tó ṣẹ̀dá ayé àtọ̀run tó ṣẹ̀dá èmi pẹ̀lú rẹ̀ ta lọ́lọ́run sọ fún ọ pé kọ́sẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ máa jura wọn lọ ni kò sí ọlọ́run wá sọ pé àmọ́ ọlọ́run náà ní ká ṣàtúnṣe tá a bá ṣẹ̀ ẹ ṣàtúnṣe nípasẹ̀ àtúnṣe òun lòun fi forí jì wá. àtúnṣe yẹn ṣé ẹ ti ṣàtúnṣe. a ti ṣàtúnṣe ìlú sì ti rí pa a ti ṣàtúnṣe àtúnṣe òun náà ni ìlú fi ń sọ pé àwa alternative eléyìí tí ọ̀dà yìí. ẹ mọ̀ pé nínú tí ìlú máa ń complain òun ni Godfather bó ṣe rí nù bàbá àṣàlẹ̀ bó ti rí nù báyìí ni o ṣe ọ gbọ́dọ̀ ṣe báyìí tó túmọ̀ sí pé bí ẹnìkan bá jẹ gómìnà nísìn nínú ẹgbẹ́ òṣèlú PDP abẹ́yìn ò ní Godfather. anímọ̀nà èyàn ṣe máa ní ọlọ́run ní Godfather ayé. Alhaji náà tí ìlú bá ní ní táwọn fẹ́ ni bí Godfather bá níbẹ̀ kọ́ Godfather wo ni ó sọ pé ntọ́ da ọ̀dà Godfather wo ni ó sọ bẹ́ẹ̀ Godfather wo ló sọ bẹ́ẹ̀ lánàá. ó dà lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook ọmọ Alhaja Isuhu Fatai wọ́n ní PDP lọ́kàn. bó ti rí nù. bákan náà Ahmed Muftau wọ́n ní PDP lọ́kàn inshallah 2027. kò sí ẹni tí ó jẹ́ olólùfẹ́ PDP tí ò ní fi tọ́lọ́run sí ọgbọ́n tó PDP lọ́kàn inshallah ní 2027. inshallah. ó dẹ̀ jẹ́ sójú òpó lẹ̀ fáwọn aráalé ẹ̀yin tẹ́ wà lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook mo ń fi ẹ̀mí atọ́kàn mo fi ń bá yín lọ ẹni tó bá ní ìbéèrè kọ́ mọ̀ kọ́ sójú òpó ìbánidọ́rẹ̀ Facebook yẹn ẹ̀yin aráalé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè wá sí rè 07031501256 07031501256 ẹ̀lú ẹ̀ka rọ̀ ọlọ́run tó orúkọ yín bolẹ̀ tí ń pè Ismail láti ọlọ́jẹ́ ẹgbọ́n sókè dáadáa ọyẹ dá sétò àmín. Allahu akbar. So, àmín 07031501256. Hello. Ẹ káàárọ̀ àkójọ orúkọ yín bolẹ̀ tí ń pè o. Ok. Ẹ̀sìn. Inshallah. Inshallah. Ọ̀dà wọ́n ní kẹfẹ́ mi balẹ̀ wọ́n ní ẹ̀yìn yín òun ni àwọn wà ní 2027 nínú ètò ìdìbò gbogbogbò eléyìí tí ó ń bọ̀ lọ́nà 07031501256 ẹ̀yin tí a lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook ní ń wo apá abẹ̀yẹn o Ọlátúnjí Yusuf wọ́n ní kábéèrè pé báwo ni ẹgbẹ́ òṣèlú PDP ṣe rí ní national level a sì ń padà bọ̀ hello ẹ káàárọ̀ ọlọ́run tó ẹsẹ̀ orúkọ yín látàdé wọlé Ismaila kílẹ̀ pé látàdé wọlé ó yá àmín. Tọ́ àmín ṣẹ́gbọ́n táwọn wí tọ́ 07031501256 hello wàlẹ́kùn salam látòkòló orúkọ yín látòkòló Alhaji Wankasi látòkòló wọ́yẹ ẹ̀dá sètò Alhaji ń gbọ́. Àmín. Alhaji nínú ìbéèrè kan tí ẹnìkan béèrè lójú òpó ìbánidọ́rẹ̀ Facebook wọ́n ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ti ń sọ látàtàárọ̀ wọ́n ní gbogbo ọ̀rọ̀ yẹn ló dáa ló sì dùn ló sì wò tí gbọ́ àmọ́ àwọn tí wọ́n wà lóde yìí náà sọ bẹ́ẹ̀ nígbà táwọn náà múra tí wọ́n wọlé ní 2019 àti 2023 wọ́n ní kí ni tí yóò fi yàtọ̀
kí lẹ sọ kí lẹ ṣe títí yóò fi yàtọ̀ táwọn òfin nígbàgbọ́ pé òótọ́ lọ̀rọ̀ tẹ̀ ń sọ. sórí ní bá kándídéètì kankan sọ pé nta ṣe rèé, ìdí ni pé àwọn tí ń bẹ níta lónìí yìí ní tí wọ́n fi tan aráàlú jẹ níjọ́ tí wọ́n wọlé ni pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí rédíò nínú ẹgbẹ́ wọn wọ́n sọ pé a ṣe gbá a ṣe kòkò a ṣe bàbá àsásùn. ìgbà tó wá di pé gómìnà ìṣẹ́sẹ́lẹ́sì gómìnà Abdulrahman débẹ̀ ó lóun ọ̀ràn wọn ṣẹ́ ọgbọ́ tá a bá ní kándídéètì tán ní tí kálukú ọba ṣe wọ́n wàá sọ á wàá mọ ẹni tó yẹ ká dìbò fún. Assalamu alaikum. ọ̀dà lójú òpó Facebook Ahmed Muftau wọ́n ní please tell your leader to fix the right candidate and don't listen to callers, most of them are hungry but they will still praise government, we need change. ní táwọn sọ nìyẹn wọ́n ní ẹ sọ fún olórí yín o mo gbọ́n tó wí tọ ẹni tó tọ́ wọ́n ní ọ̀pá tọ́tọ́ oníkẹ́ fi séwò tó tọ́ o. èyí tí mo sọ lẹ́ẹ̀kan wọn ni kí wọ́n tẹ̀lé. ọ̀dà ẹja gbóhùn tẹ́ni yìí fẹ́ sọ hello ẹ káàárọ̀ ọlọ́run tó yes sir ó yẹ dá sí. orúkọ ilé ẹ̀kan sí Àfà Àtàndá láti Gàmbàrí èròǹgbà tí wọn ohun làwọn sọ yẹn. Imam ọ̀rọ̀ kan bẹ tó gbàgbé. kí lọ́rọ̀ náà. Káríọlá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. kí náà sọ. láti àdúgbò àwọn gómìnà ní Adéwọlé. ọ wá rí i pé pẹ̀lú ọ̀rọ̀ tí gbogbo ayé sọ kọ́ra wáyé ọ̀rọ̀ tí wọ́n sọ lórí Facebook àti èyí táwọn èèyàn pè wọlé ni ta ló dìbò tó wọlé. níbo. lérí afẹ́fẹ́ bá a ti sọ̀rọ̀ yìí ó túmọ̀ pé gbogbo ayé ló mọ̀ pé PDP ló kù lọ́nà àbáyọ kọ́lọ́n kó ṣe é bẹ́ẹ̀. ok tá a bá fojú lóko pé àwọn tí wọ́n pè wọlé ní pé ta ni ó jẹ́ majority. ta ló jẹ́ majority. ẹlẹ́ẹ̀kejì Káríọlá ò gbọ́dọ̀ mọ́ sọ ń tọ́ sọ. sẹ́mi náà kún ọmọ bòmí ni bọ́mọlé mi náà ní kún àwọn ń jẹ wá lọ́wọ́ nù. ok àwọn ń bu omi sí wọ́n bu omi rìn ní láti ń jẹ. ok ọ̀dà ẹja gbọ́n tí ẹni àwọn yẹn ń sọ. jẹ lọ́wọ́ nù. hello ok. bó ti rí nù. sẹ́rí ọ̀rọ̀ tí ọba lẹ́rìí ẹni fẹ́ kẹ́ ẹ sọ ẹ̀rí rẹ̀ wà. ẹ̀rí pé wọ́n gbé gbogbo ayé lórí fídíò wọn sì rí fọ́tò. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. ìwọ ló kó bá wọn nísìn nítorí pé bó a ṣe tún sọ tó ń dì náà yìí àwọn yóò tún wá repost. wọ́n repost kìíní èmi ò rí ni. ní tí ọba sì ti lẹ́rìí èmi ò ní. tí wọ́n bá ti wá repost nígbà yẹn ọmọ wa rí. ọ̀dà hello yes sir ẹ káàárọ̀ àmì ẹ sẹ́wọ̀n ambassador yes sir. pẹ̀lú ògùn Ọlọ́run bàbá báyé ṣe ń yí là ń báyé yí ni ambassador tó ọ̀dà ẹsẹ̀ wọn ambassador ṣéwù láti ojú ẹ̀kún àdáńgbá alájì ọjọ́ wa ti lọ ọjọ́ òun ti kó wọn pàpà mọ́ra. sórí ní tí ó kù tí mo fẹ́ sọ ni pé tá a bá rí èèyàn tó sọ pé ìjọba tí mẹ́ta yìí dà kò jẹ̀bi kò sì sọ tí ọ̀dà kìí sọkọ nílé rẹ̀ ni kìí sọkọ nílé rẹ̀. èyí ò náà tó bá wọn já lọlé. kọ̀tọ́ mọ kọ̀tọ́ yàwó. ẹja lọlé alájì mo nígbàgbọ́ pé tá a bá pè yín jọ́ mi ẹ̀tàn dà wà lóhùn. pẹ̀lú ògùn Ọlọ́run. gbogbo ẹ̀yin ará ilé tẹ̀lé wa lónìí lórí rédíò gbogbo yín làkí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ wọn lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook gbogbo yín làkí Ọlọ́sàn Official Usman Ajé tó mọ bí